lábínibí kàkàkà lìzọ́zọ́ onírọ́ ó pa ṣége rọ. ẹjọ́ ẹ máa bínú ẹ̀yin tèmi ẹjọ́ kan sáré sọ eléyìí ẹ máa bínú lẹ́yìn elémi ní ṣe fídíò kankan mọ́. àṣírí Lizzy Anjorin tún ti tú lórí ọ̀rọ̀ dọ́kítọ́rẹ́ẹ̀tì lóhùn gbà. ẹ̀yin olólùfẹ́ mi ń yànnàná gbogbo ẹ̀ fún yín, ara yín ò balẹ̀. ẹ ti mọ̀ bá a ṣe máa ń ṣe lórí ìkànnì wa, a máa ń mú yín débẹ̀débẹ̀, a máa ń gbé yín débẹ̀débẹ̀ bó ṣe ń lọ níkànnì ayélujára èèyàn lórí àwọn celebrity wa náà ni. ẹ má gbàgbé, ó yẹ sáré tẹ subscribe yín sórí YouTube channel yìí ká wá gbé yín débẹ̀débẹ̀ ìtúsẹ̀lẹ̀ níbo ni Lizzy ti gba àmì ẹ̀yẹ àti pé bó wọn ṣe mọ̀ pé irọ́ ni Lizzy ń pa, ta ló tú àṣírí pé irọ́ ni Lizzy ń pa. ó yá mò ń bọ̀ náà. I deserve OON, CON, APP, MPP, AP. I deserve everything. They say, school will not for any doctorate. When they check my citation, nígbà tó wo citation mi tó wo everything mi, nígbà tó wo background, nígbà tó ṣe background check up fún mi. Mi fẹ́ máa sọ àwọn nǹkan kan. Gist TV Yorùbá. ẹ jẹ́ mú láti bẹ̀rẹ̀ fáwọn tí ò tí ì mọ bó ṣe ń lọ níkànnì ayélujára. lánàá òde òní ní òṣèré orí ìtàgé lẹ́wà àti ẹni tá a mọ̀ ní business woman ìyún Lizzy Anjorin ló fi fọ́tò kan sí ìkànnì ayélujára rẹ̀ gangan, ìyún ní Instagram page ẹ̀ gangan ló fi fọ́tò náà sí. òun àti ọkọ rẹ̀ ìyún Mr. Lawal. kí ni fọ́tò náà kí ló dá lé lórí? àwọn méjèèjì wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn gbágígbágí. Lizzy Anjorin ó sọ graduation, Mr. Lawal àwọn wọ ohun tòkè tilẹ̀ pẹ̀lú fìlà lórí. ó gbé ohun àwòrán kan lọ́wọ́. ìgbà tí mo zoom ẹ̀ táwọn ènìyàn rí i pé ohun gangan wá tún kọ síbẹ̀ pé ẹ bá mi dúpẹ́ ẹ bá mi yọ̀ ooo, ẹ bá mi dúpẹ́ ẹ bá mi yọ̀ ooo. kí ló ní wọ́n bóun dúpẹ́ sí? kí ló ní wọ́n bóun yọ̀ sí? ó lóun ti gba doctorate èèyàn lórí business administration, ṣùgbọ́n nǹkan kan wà ń bẹ̀. Lizzy ò kọ sùkúù tó ti gba doctorate. ṣé gbogbo àwọn tí máa ń gba doctorate, bóyá honorary doctorate ni o tàbí kó jẹ́ academic doctorate, wọ́n ò kọ síbẹ̀ pé yunifásitì báyìí ló fún wa ní àwọ́ọ̀dù honorary doctor. ṣùgbọ́n kàkà kí Lizzy kọ orúkọ yunifásitì tó àwọ́ọ̀dù ẹ̀ ní doctorate, kò kọ síbẹ̀. ṣe é sì mọ̀ yìí pé tó bá ti dìbàùn àwọn ènìyàn ò mọ̀ sáré kíjokíjo pé a fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ àbí irọ́ ló ń pa àbí òtítọ́ ni. bẹ́ẹ̀ ni rìsáàjì bẹ̀rẹ̀. ṣe é sì mọ̀ yìí pé kò ṣeéṣe kó jẹ́ pé bóyá àwọn olólùfẹ́ èèyàn Ìyábọ̀ Òjó, ṣùgbọ́n àṣọ ẹni tó tú àṣírí pé irọ́ ni Lizzy ń pa. àwa náà jọ wá wò, ṣùgbọ́n mo ti sọ fún yín, ṣe mọ̀ pé orí post ẹ̀ kò sọ yunifásitì tí wọ́n ti fún un ní àwọ́ọ̀dù. èyí ò kọ́kọ́ tí ń wò pé àwọn èèyàn ti ń dáùtì pé bóun ló ṣe gba àwọ́ọ̀dù tó ní kọ yunifásitì. ó wá ṣe é ṣe kó jẹ́ pé torí pé Gistlover, èyí ṣe mọ̀ pé wọ́n ti ń sọ pé Lizzy náà ló sọ ó ní Gistlover àti Ìyábọ̀ Òjó ọwọ́ kan wọ́. ní tí Gistlover wá post ó tú àṣírí Lizzy. ẹ mọ̀ pé Lizzy náà sọ níbi tí mo play fún yín, ó láwọn kan ń ṣèwádìí ibi tóun ti gba yunifásitì, ibi tóun ti gba doctorate. lórí ìwádìí tí Gistlover tó wá gbé jáde, wọ́n ní wípé irọ́ pátápátá tó jìnnà sóòótọ́ ni Lizzy gba doctorate of business tó lóun gbà. wọ́n ní ibi ìwádìí tí wọ́n wá ṣe, ẹ jẹ́ n ṣàlàyé ìwádìí tí wọ́n ṣe. wọ́n ní àkọ́kọ́ yunifásitì tí wọ́n rí i pé ó àwọ́ọ̀dù àwọn èèyàn ní doctorate, wọ́n ní University of Delaware. wọ́n ní pé àwọn ènìyàn bíi 30 ni wọ́n sì àwọ́ọ̀dù ní èèyàn honorary doctorate.
wọ́n ní wọ́n wo kọ Lizzy tí ń bẹ́ o èmi kí mo sọ. Gistlover in tó gbé jáde kàṣàgbà yìí sórí YouTube channel yìí sórí Instagram ẹ̀ lẹ́yìn náà sọ wọ́n ní wọ́n wo kọ Lizzy tí ń bẹ́. Ó máa lẹ́yìn ẹ sì ti mọ̀ yìí pé Ìyábọ̀ Òjó òun àti Lizzy iná àtomi ni wọ́n tí wọ́n fojú kojú ara wọn. Àwọn kan wá ti ń sọ lábẹ́ comment section wọ́n ní ó ṣeé ṣe àwọn olólùfẹ́ Ìyábọ̀ Òjó ni wọ́n lọ ń wádìí Lizzy torí pé ṣe mọ̀ pé Ìyábọ̀ Òjó òun gan tí ẹ ti tó lẹ́rù lásìkò tí a wà yìí ó ti bísí kọjá pé tàbí ṣe pé Lizzy náà sì sọ òun náà sọ ó ní Ìyábọ̀ Òjó ní Gistlover ní Ìyábọ̀ Òjó èmi ò mọ̀ èmi kí mo sọ yẹn ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ wa kó tó di pé tó máa yànnà lọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn wọn lẹ́jọ́ ẹ bá tẹ subscribe ní sórí YouTube channel yìí ẹ ti mọ̀ bá ṣe máa ń gbé yín débẹ̀ a máa ń mú yín tán a máa ń ja yín tán bẹ́tà bó ṣe ń lọ níkànnì ayélujára ó yẹ tẹ̀ síbẹ̀ kẹ́ wá follow. Ẹ jẹ́ wá sáwá lè sọ pé Ìyábọ̀ Òjó ni Lizzy Anjorin ló fi ń pẹ́pẹ́ ṣé ẹ sì mọ̀ pé tíjà bá ti wà láàrin èèyàn méjì èèyàn ò mọ̀ wí pé kó máa sọ pé òun ń ṣe ju ẹnìkejì òun lọ especially tó bá tẹ̀ ti já àwọn celebrity tẹ́nìkan bá so ìṣó ẹyọ kan ẹnìkejì ọ̀fẹ́ ṣoṣo méjì kí wọ́n lè mọ̀ yìí pé ó ń doing well láàyè ara rẹ̀. Èmi lérò pé bóyá nǹkan tó ń ṣẹlẹ̀ náà ṣùgbọ́n Lizzy gan ò tí ì jáde sọ̀rọ̀ kó sọ pé bóyá ihun tí wọ́n sọ yẹn pé kò sí nǹkan kan tó jọ mọ́ òótọ́ ńbẹ̀. Ẹ jẹ́ á máa wò ṣe ti mọ̀ pé yèyé mẹ́sàn-án kò sí ní ẹ jẹ́ á máa wò lálẹ́ lọ́sẹ̀ tí ring light yóò ṣàlàyé bó ṣe ń lọ. Ẹ jẹ́ á máa wò bóyá Lizzy gangan ó padà sọ yunifásítì tó fún un ní ihun tó gbà doctorate award àbí kí ni ìdí tó bá jẹ́ pé irọ́ ni lóòótọ́ gẹ́gẹ́ bí Gistlover ti sọ. Kí lẹ̀yin lérò pé ó lè fà á tí irú Lizzy pẹ̀lú bó ṣe jẹ́ gbajúgbajà tó wá lè fi máa ṣerú nǹkan báyẹn tí ó fi wá sọ pé òun ó parọ́ tí ó sì wá gbé síkànnì ayélujára tó sì mọ̀ pé òun lọ́tà àwọn tí ó lọ máa ṣèwádìí òun tó mọ̀ kó wà. Ṣé ẹ lérò pé irú nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀? Èmi ò tí ì gbà gbogbo yarọ ni ṣùgbọ́n Gistlover sọ in táwọn blogs náà tó ń gbé káàkiri náà ni àkọ́kọ́ sọ ṣùgbọ́n ẹjá wa jọ bira wa léèrè gangan ni kí ló lè mú irú Lizzy Anjorin pẹ̀lú status ẹ̀ láwùjọ tí ó wà parú rọ́bà mi tí ìgbàgbọ́ ẹjá máa wọn tí mẹ́sàn-án sọ lálẹ́ ṣe é sì mọ̀ páwà máa ń mú yín débẹ̀ àwọn èrò ilé apá kan ká dá apá kan sí bó bá ṣe ń lọ àwọn fọgbà yẹn gan ti wà ní àwòrán yẹn ṣe àwọn èsì fáǹsì ẹnìkankan èsì fáǹsì Lizzy èsì fáǹsì Ìyábọ̀ Òjó etiquette àwọn máa ń fọ tán ní bóyá ń lọ ni ẹ subscribe bó bá ṣe ń lọ lálẹ́ àtúgbìn yín débẹ̀.